Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá ti kéde kónílé-ó-gbélé ní ìjọba ìbílẹ̀ bíi 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní abúlé Yàwótà àti Àwòrò Ẹ̀ṣíẹ̀lẹ̀ èyí tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Oríire ìyẹn ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní nǹkan bíi 40 ọdún 40 days sẹ́yìn tó sì jẹ́ pé ìgbésẹ̀ tí irú ẹ̀ ò fi ní ṣẹlẹ̀ mọ́ ìní gómìnà ló ti kéde báyìí nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ẹ rántí wípé lọ́jọ́ 15 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ìyẹn the 15th of May 2026 ní làwọn afẹ̀míṣòfò náà ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lábúlé Yàwótà àti Àwòrò Ẹ̀ṣíẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́. Níbẹ̀ náà sì ti jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ bíi 39 39 pupils tí púpọ̀ wọn jẹ́ ọmọ kéékèèké náà ti jí wọn gbé o tọ́yẹ̀ tó jí àwọn olùkọ́ bíi 7 gbé èyí tó ti pa ọ̀kan dànù nínú wọn. ṣàwọ̀ láti 40 ọjọ́ sẹ́yìn dàsìkò tí àwa ń ṣe àkójọpọ̀ ròyìn yìí àwọn agbófinró àti ìjọba wọn tí ì rí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà wọn tí ì rí wọn gbà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ó ti jẹ́ kí ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn National Union of Teachers NUT ó jẹ́ ká kéde wípé kí gbogbo àwọn olùkọ́ kan daṣẹ́ sílẹ̀ èyí tó jẹ́ kí iléèwé kí ó wà ní títìpa ìyẹn àwọn iléèwé ìjọba káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ láti nǹkan bíi oṣù kan sẹ́yìn. ṣá o pẹ̀lú báwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe ń retí ọjọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ yóò gba ìtúsílẹ̀ níṣẹ́ ni gómìnà Ṣèyí Mákindé ó ti ṣe ọ̀rọ̀ ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o. Gómìnà ti gbé ìgbésẹ̀ ńlá lórí àwọn ọmọ tán jí kò yìí kí irú ẹ̀ kó má bàa tó ṣẹlẹ̀. Eléyìí ló jẹ́ kí gómìnà kó kéde kónílé-ó-gbélé ní ìjọba ìbílẹ̀ 10 ìyẹn láwọn ìlú tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ 10 tó súnmọ́ inú igbó kìjìkìjì tánà jẹ́ àwọn ọmọ náà kó pamọ́ sí ìyẹn igbó Old Ọ̀yọ́ National Park. Àwọn ìjọba ìbílẹ̀ 10 tí gómìnà Ṣèyí Mákindé tó kéde kónílé-ó-gbélé pé wọn gbọ́dọ̀ jáde lábẹ́ láti aago 4 ọ̀sán títí di aago 6 àárọ̀ ọjọ́ kejì. Àwọn náà ní ìjọba ìbílẹ̀ Oríire tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ èyí tí Ìkòyí ilé tó jẹ́ olú-ìlú bẹ̀, ìjọba ìbílẹ̀ Oore ló pè yín ní Ìgbòho, ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ ní Kìṣí, ìjọba ìbílẹ̀ Ṣakí West ní Ṣakí, ìjọba ìbílẹ̀ Ṣakí East ní Àgọ́ Àmàdù, ìjọba ìbílẹ̀ Àtísbò ní Tèdè tàbí Àgọ́ Àrẹ, ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú ní ìlú Òtù, ìjọba ìbílẹ̀ Ìṣẹ́yìn ní Ìṣẹ́yìn, ìjọba ìbílẹ̀ Ọlọ́run ṣògo ní Ìgbẹ́tì àti ìjọba ìbílẹ̀ Àtìbà ètò wà ní Ọ̀fà Mẹ́ta ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà.